Live and direct níbi ìsìnkú Påys Afolabi tí ó kú. Sàréè tí wọ́n fẹ́ gbé sí náà lẹ́ ń wò yìí. Òun náà lẹ́ ń wò yìí. Sàréè tí wọ́n fẹ́ gbé sílẹ̀ wò. A ṣe ń dúró de kí wọ́n gbé òkú ẹ̀ dé báyìí. A ṣe ń dúró de kí wọ́n gbé òkú ẹ̀ dé báyìí. Sàréè tí wọ́n gbé tí wọ́n fẹ́ sin sí nìyí. Ilé ẹ̀ tó ń kọ́ lọ́wọ́ òun náà lélẹ̀ yìí. Ṣùgbọ́n kò tí ì parí ẹ̀. Ilé tó ń kọ́ lọ́wọ́ òun náà lẹ́ ń wò yìí. Kò tí ì parí ẹ̀. Kò tí ì parí ẹ̀. Ibẹ̀ náà ni wọ́n fẹ́ sin sí. Live and direct la wà báyìí. Ògo Àgbáyé online TV la wà ní live and direct níbi tí ìsìnkú Påys Afolabi tí ó jáde láyé ní àná. Ibẹ̀ la wà báyìí. Ibẹ̀ la wà báyìí. Sàréè náà ni ẹ̀ ń wò tí wọ́n gbé kalẹ̀ yìí tí wọ́n ń retí kí wọ́n gbé òkú ẹ̀ dé láti sin. Òun náà lè ń wò yìí. Ẹ sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò, gbogbo àwọn olólùfẹ́ àti gbogbo àwọn artists tí wọ́n ń dúró láti wò. Àwọn ní àlekè báyìí nílùú Ìkòròdú. Àwọn ní àlekè báyìí nílùú Ìkòròdú. Àwọn ní àlekè báyìí nílùú Ìkòròdú. Ibi tí wọ́n ti ń dúró de kí wọ́n gbé òkú olóògbé náà kí wọ́n gbé dé kí ètò ìsìnkú kó lè lọ nílànà ti Mùsùlùmí. Ibẹ̀ náà la wà báyìí. A wà nílùú Àìlékè ní after Ádámà. Ibẹ̀ la wà báyìí. Ọ̀pọ̀lọpọ̀ èrò ni wọ́n ti dúró. Gbogbo àwọn olólùfẹ́, gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣèré kọ̀ọ̀kan, gbogbo àwọn òṣèré tíátà náà ni wọ́n ti wà níbí láti wá ṣe ìdárò ẹni wa tó lọ. Ọlọ́run má ṣe bá wa fi ọ̀run kẹ́. Ọlọ́run má ṣe bá wa fi ọ̀run kẹ́. Ó jọ bí eré lánàá tí gbogbo wa gbọ́ tí a wò pé a ṣe lóòótọ́ ni àbírọ́. Gẹ́gẹ́ bí a ti gbọ́, òun náà ni pé wọ́n lọ ṣubú ní balùwẹ̀ ni. Ó ṣubú ní balùwẹ̀ ni. Láti bẹ̀ náà ló ti di wípé wọ́n gbé dìgbàdìgbà dé ilé ìwòsàn tí ó sì dákẹ́ síbẹ̀. Ibẹ̀ náà la wà yìí. A fi àkókò ìsọ fún wa pé ibẹ̀ la wà báyìí. A tún máa padà wá láti wá fi hàn yín bí gbogbo ètò ìsìnkú náà bí ó ti lọ. Ògo Àgbáyé online TV Laskin láti ọba lóròyìn láti ìlú Ìkòròdú fún gbogbo ẹ̀yin lólùfẹ́. Tẹ́ ń wò pé bóyá ó jọ bẹ́ẹ̀ àbí kò jọ bẹ́ẹ̀. Ó jọ bẹ́ẹ̀ àbí kò jọ bẹ́ẹ̀. Òun náà ni àwa. Ọ̀gá ẹ jẹ́ sáré bá yín sọ̀rọ̀. Ikọ̀ nínú àwọn ọ̀gá wa náà ni ẹ̀ ń wò ní orí ìmáwòrán yín. Bàbá ṣe lè ṣàlàyé fún wa bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ àti pé báwo ni ọ̀rọ̀ yìí ṣe jẹ́ àjáìbà fún yín tó lánàá tí ẹ gbọ́ pé ẹni wá lọ. Ẹ ṣé gan. Orúkọ tèmi ni Rasheed Lọ́lájí, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Àríkúyẹrí. Nígbà tí wọ́n pè mí lórí aago pé báyìí mo kọ́ ti aago ni pé ẹ̀yin ti rí nǹkan gidi láti gbọ́ láti sọ fún yín. Mo fẹ́ máa ti kọ́ tẹ̀ tán ẹlòmíín tó pè ẹlòmíín ó wá di pé wọ́n ń pè léra báwọn wá di pé wọ́n ń pè léra ẹni tó wá jẹ́ kí ibi tèmi ti lè confam òdodo òní PM Abisogun mo wá pe Abisogun mo gbọ́ nǹkan báyìí bó tiẹ̀ ṣe láago mi ló ní ọ̀gá Påys ti kú Påys ti kú kẹ̀ kí ló pa ọ́ lẹ̀ ṣàlàyé pé ìṣe tó gbóyó rẹ̀ tó ní màrírí àti ti tẹ́lẹ̀ kó tó di pé ó kàn dédé di àárọ̀ àná pé gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ó dẹ̀ ṣẹlẹ̀ ẹ̀sùn tèmi kàn nígbàgbọ́ ni pé igi kan ò ní bọ́ ewé kan ò ní bọ́ lórí pé yóò ṣẹlẹ̀ Ọlọ́run gbogbo kíbi tó bá wà ọlọ́pàá wa fẹ́ sí àfẹ́fẹ́ bí ní kékeré tó yẹ ìyàwó kádà báyìí adùn díẹ̀ adùn àwọn òṣèré lápapọ̀ ṣùgbọ́n àfẹ́ ni Ọlọ́run ṣe ń gbọ́ sà. Ìkan náà àwọn ọ̀gá ni ẹ ti bá sọ̀rọ̀ yẹn. Ẹ rí pé àjáìbà burúkú ló jẹ́ fún gbogbo àwọn òṣèré wípé ìkànnì wa náà ni wọ́n tún lọ báyìí. A ṣì wà ní ìlú Alékè nílùú Ìkòròdú tí à ń retí kí wọ́n gbé òkú ẹni wa náà dé láti lè ṣe ètò ìsìnkú náà ní bó ti yẹ kó lọ nílànà Mùsùlùmí. Sàréè náà láti fi hàn gbogbo wa lẹ́ẹ̀kan bí ètò náà ṣe ń lọ. Bó bá ṣe jẹ́ a tún máa kàn sí ẹnì kankan wa, a tún darapọ̀ mọ́ wa tí wọ́n bá ti gbé òkú ẹ̀dẹ̀ tí gbogbo bí ètò ìsìnkú náà bá ṣe lọ á jẹ́ kí a máa gbọ́.
bó ṣe lára gbogbo ayé ni ṣe wọn pẹni téèyàn rò pé lè kún the next 40 years so bá lójijì up till now ìgbà tí wọ́n sọ pé wọ́n ti ń wẹ̀ láàárọ̀ yìí tí wọ́n gbé sínú pósí tó ń gbé bọ̀ wá ṣe mọ̀ pé ó ti tù. ẹ sà ẹ̀yin ni ààrẹ àwọn ẹgbẹ́ tampa ẹgbẹ́ lórí ìtàgé lórílẹ̀ àti lókè òkun kí lẹ fẹ́ sọ fáwọn òṣèré tó wà lẹ́yìn nípa irú kìí because sudden death ni àti 49 kí lẹ fẹ́ sọ fún wọn sà. mo ṣe kó sì kì í náà mọ tó ká ó yọ nílé ìwẹ̀ tó yàtọ̀ sí pé ara ẹ̀ àwọn ìtọ́jú ẹ̀ so ohun tó ṣẹlẹ̀ lè ṣẹlẹ̀ sẹ́lẹ̀bìtì kọ́lọ́run ṣàmàṣọ wa ni. ẹ kọ́ rẹ̀ yàn. ẹ má bọ̀ sà. ẹ jà kí president my president. nígbà ayé mọ́fì ilé ẹ̀fí ẹ̀mọ́ ní wo mi wò ṣe mọ́ra ilé náà ní kí ló dé báyìí àwọn onílé wọn fẹ́ gbowó lẹ ní máa mọ lórí pé yàn kú kí wọn fẹ́ gbowó lẹ lọ́wọ́ òkú lórí pé yàn kú owó lẹ Ọlọ́run tó bá ti gbé wọn ní kò gbowó lọ́wọ́ ẹ wọn ti lè wọn ní ẹgbà ẹ kọ wọn fẹ́ gbowó lẹ ní torí pé yàn
Everybody padà síta. Wọ́n ní jẹ́ kó gbókù wọlé wàhálà wa o. So, president wa lẹ ti rí yẹn o, Mr. Latin, àwọn ọmọ onílẹ̀ ò jẹ́ kán wọlé, wọ́n ní tán bá ti sanwó lẹ̀ everybody padà síta. Ìyẹn túmọ̀ sí pé wọ́n ti ẹni jẹ́ kán gbókù wọ bí rárá, wọ́n fẹ́ gbowó lẹ̀ lọ́wọ́ òkú. Ẹ rí pé Mr. Latin ti padà síta báyìí, wọ́n jẹ́ kí wọ́n dúró. Everybody ti padà síta bẹ́ẹ̀. Brother of Nigeria. Let's go shoot. Wọ́n jẹ́ kí president wọlé o, àwọn ọmọ nílẹ̀ orílẹ̀ wọn ní president ò ní wọlé. Ọmọ tó bá jẹ dézì tó bá takú lóyún àwọn ìgbòho tọ́wọ́n bá fún ọ lóhùn ní fídé tó má jù tọ́ra àwùjọ tó pàwọn ìyàwó rẹ̀ alárùn ẹ̀ torí ẹ̀yìn náà kò ní ìgbà ìdìgbò náà àti kò ní burúkú káwọn ṣe fi Member Tampa Board of Directors nínú àwọn directors kan ní orí ṣe dáadáa nínú ẹgbẹ́ kódà gan wọ́n fi wà nínú àwọn disciplinary committee fún gbogbo film directors nígbàdàn. Ṣọ̀mọ̀ ní tí mo mọ̀ ní wọ́n sì gbọ́ gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ ó ṣe in fact ó ṣẹgbẹ́ both local government, state, national kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ẹgbẹ́. Nǹkan tá a ṣe máa ń gbọ́ nípa àwọn tó bá jẹ́ láwọ̀ òṣèré wọn kì í sábà dá sọ̀rọ̀ ẹgbẹ́. Kì í ṣe bíi ti mọ́fì àwọn tó bá kì í ṣe gbogbo wọn ṣùgbọ́n mọ́fì ó stand out ó ṣe ẹgbẹ́. Ṣé kìí ṣe pé àwọn ọmọ nílẹ̀ yìí ló ń bọ̀ yìí? Àwọn tó tún lò dára wọn. So tó máa sọ fún mi pé ìwọ̀n ṣe ẹgbẹ́ ìgbàgbọ́ ó ṣe ẹgbẹ́. So tí mo dẹ̀ tó jẹ́ mẹ́mbà Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is R.Ï.P Adedigba. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Kí ló wí?
Drive TV, driving you around the world.